Africa Content TV. Àwọn
aṣọ bàbá wọn lọ báńkì lọ báńkì lọ́gbà ẹ̀mọ̀ṣẹ̀lẹ̀ lọ báńkì ìrìnàjò ọmọ báńkì lọ́jọ́ bí sí ìbàdàn lẹ́yìn lọ. Oníkàkí máa ń rán ọ̀pá ọdún. Padà pé oníkàkí ọtí àwọn ọ̀rẹ́. Òmùlọ́ba lókun ti ní ọlọ́run ti ní àwọn olóògùn. Ọtí náà. Ọdún náà bá tẹ́lẹ̀, wọ́n náà ti rí ọ̀nà lọ́la máa ń sọ́dọ̀.